الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم. الحمد لله الهادي إلى الصراط المستقيم، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ọmọ ń fẹni tó bá wù mọ̀nà, ẹni tó Ọlọ́run bá sì ti fi mọ̀nà Ọlọ́run fẹ́ kẹ́ni, ẹni Ọlọ́run bá ti sọnù kò sí nǹkan tó Ọlọ́run ọba Allah fẹ́ fi ṣe tayọ pé wọ́n fẹ́ jẹ́yà. kọ́lọ́run wọlé àánú ẹ̀kọ́ Ọlọ́run agbára rẹ̀, Ọlọ́run mọ́sà tó ẹnì kọ̀ọ̀kan wa sọ́nà jù báyìí lọ. ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàábé rẹ̀. èyí tó dájú ní ọ̀rọ̀ tó yẹ máa ń gbọ́, òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́run bá Allah ń sọ nínú Al-Qur'an. òun náà ni sábàbí oríire fún wa, òun ni ó yọ wá kúrò nínú parun. abẹ́lọ́run nínú àánú rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ọba náà kọ́lọ̀ mọ́sá jẹ́ ó ṣàǹfààní nínú sẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo tó bá ti pè ní ẹ̀sìn fún wa tí a bá ti rákọọ́lẹ̀ nínú Al-Qur'an àti àdíìsì, òun ni wọ́n máa ń pè ní bídíà. bídíà ni ó wá ja súnà lógun. súnà ni ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́lọ́ nínú àánú rẹ̀ lérí súnà Ànábì jù báyìí lọ. gbogbo ìtọ́jú àdádálẹ̀ tí ọ̀la kọ́ọ́lẹ̀ ẹ̀sìn ni wọ́n pè é, àrínú Kùránì kò sínú àdíìsì. wọ́n láwọn bàbá ló gbé wá, àwọn bàbá ló dálẹ̀, ó ti wá ti pẹ́, àwọn èèyàn pọ̀ ń bẹ̀, gbogbo ẹ̀ kò kí sọ̀rọ̀ o. ìdí ọba ti lákọ́ọ́lẹ̀ àdásílẹ̀ sínú ẹ̀sìn ni. Ànábì sì ní gbogbo àdásílẹ̀ kullu bid'atin dalala. Ànábì ní ìṣìnà ni o, ojú ọ̀nà tòun ni ìmọ̀nà. Ọlọ́run kó mọ́sà lé wa kúrò nínú ìṣìnà, kọ́lọ́ mọ́sà darí wa lọ síbi ìmọ̀nà. ọlá agbára Ọlọ́run ọba wa. mo kí àwọn bàbá wa imam ní mọ́sálásí àwa Yorùbá ní ìlú Ọ̀gàdúgù ní orílẹ̀-èdè Burkina Faso. àsàdá fún bàbá wa ìmáàmù láàyè yìí, kọ́lọ̀ bá ṣàlékún dáadáa wọn, kọ́lọ̀ kọ́ bá fún wọn ní àtibọ̀tán dáadáa. àwa ṣàdúrà fún náíbù wọn àti gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ nílùú Ọ̀gàdúgù ní orílẹ̀-èdè Burkina Faso, tí wọ́n ń gbìyànjú lérí bí ẹ̀sìn Ọlọ́run ṣe máa tàn ká, tí wọ́n ń gbìyànjú lérí súnà Ànábì wa Muhammad, báwọn yóò ṣe máa gbọ́ yé, tí wọ́n ń làkàkà lérí dáwà. abẹ́lọ́run kọ́lọ́ mọ́sà fún gbogbo aláṣeyọrí o. mo kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, ẹ̀yin ọ̀dọ́ àti gbogbo àtàjọ́ máa kẹ́kọ̀ọ́ bíi tèmi pé àlàáfíà Ọlọ́run ọba yóò máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ìtí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ ní ọ̀sán yìí, òun náà ni as-sab'u al-mubiqat, àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje tó jẹ́ pé bẹ́yẹn bá ti ń ṣe kan nínú méjèèje yìí ó ti tán fún yàn nìyẹn. kọ́lọ́run ọba Allah ọmọdé á fọwọ́ wá ìparun fúnra wa. àwọn ẹ̀ṣẹ̀ yìí adh-dhunubu al-mubiqat hiya al-muhlikat. wọ́n ní Ànábì pé ní mubiqat, ìtàn pé al-mubiqat ní al-muhlikat, àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń pààyàn run. ìtumọ̀ ni pé yìí máa ń léyàn jìnnà sí kí Ọlọ́run láyé ń bí, yìí máa ń ṣe okùnfà wàhálà fún èèyàn nínú sẹ̀mí ayé, yóò tún wá fa wàhálà fún èèyàn tó bá dijọ́ al-qiyama. wọ́n ní hiya sababul halaki fi dunya wal akhirah. ẹ̀ṣẹ̀ méje tá a fẹ́ kà yín, kọ́lọ̀ mọ́sà sọ èmi, kọ́lọ̀ ń sọ ẹ̀yin náà ń bẹ̀ àtàwọn ará ilé wa. wọ́n ní máa ń fa okùnfà ìparun nínú sẹ̀mí ayé, yìí sì máa ń fa ìparun fún èèyàn níjọ́ al-qiyama. وقد عد النبي سبعة وليس الغرض حصر الموبقات في هذه السبع. Ànábì dárúkọ àwọn nǹkan méje tí máa ń pa nírun. Ànábì dárúkọ wọn nínú àdísì tí a fẹ́ tú ta fẹ́ kà yìí. wọ́n ní kìí ṣe pé Ànábì jẹ́ òye wa yìí pé nǹkan méje péré ní máa ń pa ìyanu nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. bal al-gharadu at-tanbihu biha. bí ìbá jẹ́ pé Ànábì kàn fẹ́ ká tó ṣàkíyèsí méje.
torí àwọn ẹ̀ṣẹ̀ tí máa pa nírun àwọn náà làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kabairu dhunub. àwọn méjèèjì yìí wọ́n wà nínú àwọn kabairu dhunub. Ànábì wa dárúkọ méje kò túmọ̀ pé kò sáwọn ẹ̀ṣẹ̀ míì mọ́. Kùránì ká máa kà ká sì máa kà díìsì. gbogbo ẹ̀ṣẹ̀ tá Ànábì bá ní ẹ̀ṣẹ̀ ńlá ni ìmọ̀ ń fa ìbínú Ọlọ́run nínú ayé ìmọ̀ ń fa ìbínú Ọlọ́run ọba ń jọ́ kíyámà ìmọ̀ ń ṣokùnfà ná fún yàn. òun náà ni wọ́n ń pè láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi. Ànábì dárúkọ méje yìí nínú hadisi yìí kálíbà tètè sẹ́kìnì kálíbà furasí ká sì ṣe àmójútó rẹ̀. wal kabairu kathira as-sab'u al-mubiqat hiya adh-dhunub allati tuqi'u sahibaha fi adhabillah. wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ yìí méjèèje ká gbìyànjú ká sá fún ká bẹ̀ lọ́wọ́ ọba lérí ẹ̀mí wa èyí tá a bá ń ṣe ń bẹ̀ kọ́lọ̀ ń lè jìnnà sí wa torí téèyàn bá ti lè jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá Ọlọ́run ọba Allah ti lérí pé òun ó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké fún yàn. a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal fawahisha illa al-lamam. Ọlọ́run ọba ní gbogbo àwọn ẹni rere wọ́n máa jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàǹgbà àwọn ẹ̀ṣẹ̀ tí pa nírun àtàwọn ìbàjẹ́ tí pa nírun illa al-lamam. àmọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sá fún ẹ̀ṣẹ̀ tó tí ò ní máa ṣe lámàm. àwọn wo ni alámàm àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ dá ò sí ní dá. Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n jìnnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tí wọ́n gbìyànjú tí wọ́n yọra kó mẹ́ẹ̀ nígbà wọ́n ti gbọ́ inna rabbaka wasi'ul maghfira. Ọlọ́run bá ní èmi Ọlọ́run bá mo gba àyè àforíjì mi gba àyè àforíjì mi pọ̀ ń fèrèjì gbogbo ẹni tó bá ti sá fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Suratul Najm ayah 32. Ànábì wa Muhammad sallam ó wá fẹ́ ṣàlàyé nípa àwọn ẹ̀ṣẹ̀ apanirun méjèèje. Ànábì ní ijtanibu as-sab'a al-mubiqat. Ànábì ní ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tí panirun méje. Qalu ya Rasulallah wa ma hun. àwọn sàhábé wọn bi Ànábì wa Muhammad wọn láwọn ẹ̀ṣẹ̀ wo ní máa ń pààyàn run mọ́ṣẹ́ ìṣàlàyé fún wa. Ànábì ní ashiriku billah. alákọ̀ọ́kọ́ Ànábì ní kéèyàn máa ṣe ẹbọ sí Ọlọ́run ọba wa. ẹlẹ́ẹ̀kejì as-sihru òun náà ni kéèyàn máa ṣoògùn ẹbọ. ẹlẹ́ẹ̀kẹta wa qatilu nafsi allati harrama Allahu illa bil haqq kéèyàn máa pa ẹ̀mí tí ò lẹ́tọ̀ọ́ sí kápá kéèyàn máa gbẹ̀mí èèyàn. wa qadhfu wa akilu riba ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn máa jẹ owó èlé owó rìbá. ẹlẹ́ẹ̀karùn-ún wa akilu malil yatim kéèyàn máa jẹ owó ọmọ òrukàn. ẹlẹ́ẹ̀kẹfà wa tawalli yawm az-zahaf òun ni kéèyàn sákò ní ojú ogun ẹ̀sìn Islam. wọ́n lógun dé èèyàn wá sá èèyàn sákò láàrin àwọn mùsùlùmí. ẹlẹ́ẹ̀keje wa qadhful muhsanati lil mu'minati al-ghafilat kéèyàn máa parọ́ sìnà máa obìnrin olùgbàgbọ́ òdodo tó mára dúó tó gbọ́lọ́ngbọ́ kéèyàn máa lẹ́kọ̀ọ́ sìnà máa pé onísìnà ni bí yẹn ṣe sọ yẹn ìparun ti dé báyìí. àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì yìí òun náà la fẹ́ ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ já lọ síbi alákọ̀ọ́kọ́ al-muhlikatul ula. alákọ̀ọ́kọ́ tí Ànábì ká òun náà ní ẹ̀ṣẹ̀ tó ga jù a'zamu dhunub òun ló tóbi jù kò sí ẹ̀ṣẹ̀ kan tó borí ẹ̀ nígbà yẹn ń dẹ́ṣẹ̀ nú ayé. ẹ̀ṣẹ̀ tí Ànábì ká alákọ̀ọ́kọ́ yìí òun ló burú jáì òun náà ní ashiriku billah òun ní kéèyàn tún ní Ọlọ́run ọba míì kéèyàn máa ń sin nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run. òòṣàdílé òòṣàjọbọ òòṣàdábọ òòṣàlú èèyàn wá ní nǹkan kan tí ó ń sìn tó ń pè tó máa ń bẹ̀ tó pè lọ́lọ́run tó fi sígbákejì fọ́lọ́run. ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa nílẹ̀ Yorùbá á rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú kọ̀ọ̀kan ló ní òòṣà tí wọ́n ń bọ ńbẹ̀. èyí tí ó jẹ́ àdábọ ó wà èyí tó jẹ́ àjọbọ ó wà èyí tẹ́nìkan tí ń dábọ fúnra rẹ̀ tẹ́nìkan kan ọmọ nínú yàrá ó wà. tó bá ti gbé ẹ̀mí rẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì láti máa sìn láti máa bọ láti sọ́dọ̀ Ọlọ́run láti sọ di igbákejì fọ́lọ́run wọ́n ní èèyàn ti dáràn. gbogbo àwọn tí wọ́n ń sin igi yẹn wọ́n ti dáràn. gbogbo àwọn tí wọ́n ń sinrin wọ́n ti ṣàgbákò. gbogbo àwọn tí wọ́n ń sin omi tí wọ́n ti ta o. ẹ dákun ta ló dá sánmà tilẹ̀ jama ta ló dá àwọn gangan fúnra wọn ní tí wọ́n ń bọ̀ yẹn ta ló dá ta ní ń bẹ nígbà tí ò sí kankan nígbà tí gbogbo nǹkan bá tán kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram
tí gbogbo kan bá tán ta ní ọ̀sẹ̀ kù ọ̀kan náà ládẹ́dà ẹni sì dá wa náà lọ yẹ ká máa ṣe kíni yẹ ká máa sìn báwo lèyìn ó ṣe wá ronú débi pé ìtọ́lọ̀ ń dá lọ́wọ́ máa sìn wọ́n dá wọ́n dá nǹkan yẹn ìta dá yín wá ń sin tí àdá kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn lèyìn ó dẹ̀ sọ fún wa yìí pé gbogbo èyí tẹ̀ ń sọ yẹn ìtàwọn máa bọ̀ nìyẹn kọ́nà àwọn míì wá mọ́ṣáláṣí nu wọn àwọn míì lọ Mákà wọ́n lọ múra ara wọn tí wọ́n ń bọ òrìṣà lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé tí wọ́n bá ń lọ sí múra tí wọ́n lọ hajj wọ́n lọ lè bá òrìṣà wọn níbi tó wà pé ẹ ṣọ́ wa lọ ẹ ṣọ́ wa bọ̀ tí wọ́n sì darí hajj kó tó di pé wọ́n wọlé wọ́n kọ́kọ́ lọ lè bá òrìṣà yẹn pé ẹ ti ṣọ́ wa lọ ẹ ti ṣọ́ wa bọ̀ adé o. ogun ọláká ó sì ń pẹrẹ muslim. ó ti dáràn tí ẹ ti ta àwọn ẹ̀ṣẹ̀ tí mo dé tẹ̀yàn ta la fẹ́ kà yìí kódà kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ló láyé onídarí ẹ òun lágbọ́dọ̀ sìn kódà wọn fún kankan àbí ká máa sìn ọlọ́run bá aláàánú wa sọ fún wọn yìí pé táàfin pé tí wọ́n ti bá wọn tí wọ́n ti ta ọlọ́run ní inna Allaha ọlọ́run bá ní inna Allaha òun ọlọ́run ọba la yaghfiru an yushraka bihi òun ò ní fẹ́ dídí gbogbo ẹni tó bá kú lérí ẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá kú lérí ẹ̀ṣẹ̀ míì tí ì ṣẹbọ tó bá wo òun ọlọ́run ọba tó bá di jálè kìyàmà òun lè má jẹ yá gbogbo ẹ̀ṣẹ̀ míì tó bá yàtọ̀ sí ẹbọ ọlọ́run tó bá di jálè kìyàmà òun lè fẹ́rí jẹun tó bá wù ẹni tí ó bá sì wù òun ó fi síná yó padà jáde yó padà wá wọ àlìjánà àmọ́ ẹni tó bá ṣe ẹbọ ọlọ́run lòun ní fẹ́rí jìn ẹni tó lọ́n bá ti fẹ́rí jìn lọ́run ṣé tí o ti bá ọlọ́run ọba ní wa man yushrik billah gbogbo ẹni tó bá ní nǹkan kan tí ń bọ tó fi ṣe èkejì ọlọ́run faqad iftara ithman azima ọlọ́run ni ọmọ ti dáràn ńlá ithman ẹ̀ṣẹ̀ azima tó tóbi jù àbí téèyàn bá ti dìnáyà ọlọ́run ọba téèyàn fọ ọlọ́run ọba lẹ́sẹ̀gbẹ́ kan tí ń sin nǹkan míì tí ń gbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan míì kí ló tún kù mọ́ àárín òun àtọ́lọ́run ti dàrú táàrin òun àtọ́ba dẹ́dà rẹ̀ bá ti dàrú kí ló tún kù fún ọmọláyé ìparun nìyẹn ọlọ́run wa dúpẹ́ tọ́lọ́run ṣe wá ní alùsùnà a kì í ṣẹbọ a kì í bọ kankan tí wọ́n bá ń ṣe orò ìdílé inú ìdílé wa àwa kì í dá sí a ní báwọn ṣe àṣì ní náwó sí kọ́lá ní kí wọ́n pé wọ́n kú náwó àná a ní pé wọ́n pé wọ́n kú ṣẹ́ Suratu An-Nisa Quran 4 verse 48 iná ni ọlọ́run ọba aláàtí sàlàyé pé kò ní ráforíjì ọlọ́run kò sẹ́ni tó lè bẹ̀ wọ́n ọlọ́run tó wọ́n gbà kọjọ́ ọmọ ànábì kò ní wà lìjánà kọjẹ́ bàbá ànábì kò ní wà lìjánà kọjẹ́ ìyá ànábì kò ní wà lìjánà kọjẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì kò ní wà lìjánà gbogbo ẹni tó bá yẹ lè gbé bọ́kú ọlọ́run ní òun ní foríjì lọ́run kò sẹ́ni tó sì bẹ̀ wọ́n tó wọ́n gbọ́.
wọ́n máa ń kó nǹkan jọ isti'anatu bil jinn, àwọn tí wọ́n wá ràn lọ́wọ́ pẹ̀lú àlìjànú ni o. Gbogbo ẹni bá lóun lọ lé lóògùn kì í sọ̀dọ̀ Ọlọ́run ní lọ. Tó bá dé gbọ́dọ̀ Ọlọ́run ní lọ yóò sàlùwàlá yóò ṣe kíni yóò sì gbé Kùránì yóò tẹ́wọ́. Ibi tó lọ yẹn ta lọ́lọ́ lè bá lọ́hùn kó bí abùkátà ẹ̀ èṣù. Ìwà ràn lọ́wọ́ pẹ̀lú àlìjànú ni wọ́n ń pè lóògùn. Ala jalbu naf'i, bóyá nítorí dáadáa kan tó fẹ́, ó fẹ́ tajà, ó fẹ́ rajà, ó fẹ́ kọ́lé, ó fẹ́ ga, ó fẹ́ gbajúmọ̀, òun náà fẹ́ ṣe nǹkan táwọn yẹn ń ṣe nú ayé, ó wá gbọ́dọ̀ àwọn ológun lọ, àwọn baba aláwo. Níbo ló gbà lọ yìí jàmá? Níbo ló gbà lọ? Ọ̀dọ̀ baba àwọn aláwo àbí àwọn àfọ̀hún jálà bíi aláwo. Àwọn kan bẹ táwọn ń wé láwàdí tó jẹ́ pé tẹ bá dẹ́kun wọn gbogbo àwọn èròjà àwọn baba aláwo lẹ́bàá ń bẹ̀ àfáàsì ni. Yóò ní báwa sì ń ṣe yá aláwò làwọn ń ṣe yá àyásẹ́, yá aláwò làdúà, yá àyásẹ́ yẹn èṣù ni. Ìtura ẹni pé àwa máa ń jáde, a máa ń bẹ́sẹ̀ wá sọ̀rọ̀ jáde. Alọ́dọ̀ àwọn adáfá wọ́n bá wa yẹ̀ wò, alọ́dọ̀ àwọn ológun kan bá wa sògùn, yóò di nǹkan sára, yóò fi kọ́lé, yóò rì mọ́lẹ̀, gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ jàǹkáwọ̀ oríṣiríṣi. You are not a Muslim. Wọ́n jẹ́ wọn tọ́ o ti kú ní Islam o. Ìparun àkọ́kọ́ nìyẹn. Lẹ́yìn náà iṣẹ́ tó ń ṣe yẹn, èṣù tó lè jòkó tì tó lè ń bẹ̀ lọ́wọ́ yẹn yóò padà fa wàhálà fún ọ nínú ayé ẹ̀. Kò sẹ́nìkan tí ó lọ́dọ̀ èṣù tẹ́sù ní bá tiẹ̀ jẹ́. Ọlọ́run inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa. Ọlọ́run ọba ní ṣètọ́n ọ̀tá yín ni, ẹ mú lọ́ta o. Kéèyàn wá lọ́dọ̀ ọ̀tá rẹ̀ pé kọ́sọ̀ òun dolówó. Tó bá bọ̀ kọ́ àwọn kọ́sítọ́mù wá sọ́jà, kí náà padà sí, yọ padà sọ náà sí ṣọ́ọ̀bù lọ́dọ̀ ọ̀tá rẹ̀ ni. Kéèyàn ní kọ́ta yẹn kan bá wọn sọ́lé, ọwọ́ fi nǹkan kọ́. Ó lè ọ padà jà yín nulẹ̀ yẹn. Kéèyàn mú ọ̀tá yẹn, kéèyàn onídàkùn mo fẹ́ rásìkì. Ọ̀tá tó jẹ́ pé yín tí ń rò pẹ̀lú wa ni pé ká gbé ilé ayé pẹ̀lú ìṣẹ́ àtòsí. Àyìnbá tí Ìbílísù kò ń sánmọ̀, ó lérí fọ́lọ́hun, Ọlọ́hun ọba ti gbogbo wọn jẹ́. Ọ̀tá bàbá rẹ̀ Ádámà, òun náà lọ̀tá tiẹ̀ náà wọ ọmọ ànábì Ádámà náà. Ó ṣe wá jẹ́ pé ọ̀tá bàbá rẹ̀ àtọ̀tá tiẹ̀ lọ́wọ́ ń lọ́dọ̀ rẹ̀ kó kún ọ lọ́wọ́ kó ràn ọ lọ́wọ́. Mùsùlùmí wá ń lodò, ń lọ lè wẹsẹ̀, Mùsùlùmí ń lọ ilé aláwo, wọ́n ń sín gbẹ́rẹ́ sí lérí. Mùsùlùmí ṣé gbẹ́rẹ́ yẹn sànábì ló mú wá? Bóyá nítorí pé ń wá àǹfààní kan àbí nítorí pé ń sá fún aburú, ọ̀rádùá ṣe mọ́, kò gbára lọ́lọ́run. Ọlọ́run ni watawakkal ala al-hayy alladhi la yamut. Ọlọ́run bá ń dẹ gbára lé alààyè tí ò ní kú. Alààyè la máa ń gbára lé. Ìtumọ̀ ní gbogbo tí ń bí ọ padà kú, àwọn àlùjànnú yẹn náà wọ́n padà kú lọ́kọ̀ọ̀kan. Ìbílísù nìkan ní ó padà kú gbẹ̀yìn ayé. Ṣẹlẹ̀ àwọn ọmọ rẹ̀, àwọn máa ń kú. Àwọn máa ń kú. Àmọ́ èmi lè lo 100 ọdún mẹ́ta. Èmi ò lọ 100 ọdún 5 ní àwọn àlùjànnú. Ẹ̀yin bàbá wa, ìyá wa, Ọlọ́run bá aláà ọlá mọ́lẹ́nu Kùránì ni ó ní wala yuflihu sahirun. Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe oògùn ẹbọ, Ọlọ́run ní wọn ní jèrè o, ìparun ó dé bá wọn o. Wala yuflihu, wọn ní jèrè. Bí ń tajà kò ní padà jèrè ń bẹ̀. Ẹni ló sóògùn owó, Ọlọ́run ní kò ní jèrè o. Èrè kí ọ̀jẹ̀ ń bi tí ń ṣe yẹn. Torí pé ẹni tí ń fúnyàn lówó ta ní? Allah ní ń fúnyàn, inna Allah wa razaq. Ọlọ́run lóhun ní razaq náà. Ṣé ẹni tọ́lọ́run bá ti ń ṣe, kò sẹ́ni tó lè ṣe. Ó kọ́ tí má ti ń jẹ́, kò sẹ́ni tó lè jẹ́. Àrà tí bá ti ń dá, kò sẹ́ni tó lè dá. Ká fúnyàn lásìkò Ọlọ́run nìkan, lábẹ́ ìkápọ̀ Ọlọ́run nìkan lọ́wọ́. Ló fi ní wa yarzuqu man yasha'u bighairi hisab. Ọlọ́run tó bá wo òun lòun ó fún. Ó ní biyadikal khair. Ọlọ́run bá ní ìrẹ́ ànábì sọ fún mi pé ọwọ́ mi nìkan lórí wà. Kí ló wọ́n wá ká? Àwọn èèyàn wá sọ fún ọ yí pé àràgbé láyé o, mọ́ jòkó lásán o. Wọ́n ní kọ́ mọ́ jòkó tọ́lọ́run lásán. Ìgbà Ọlọ́run ò tó. Ọlọ́run ní alaysa Allahu bikafin abda. Allahu akbar. Ọlọ́run wá ní sẹ́mi ní kò tó ni. Ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tó máa ṣe kíni, àwọn tó máa tó wà nǹkan míì. Ṣàdúà, Ọlọ́run ó sì owó fún ọ, yín tó bá ti kọ́ mọ́ yóò fún ọ lásìkò yẹn. Tó bá ní owó tí ó pọ̀ rẹpẹtẹ, kò sẹ́ni tí ó di lọ́wọ́, ó ní kò tó kù láyé. Tó bá rí pé níwọ̀n bá náà lọ fẹ́ fún ọ, níwọ̀n bá yẹn kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ rẹ.
ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nílùú Ọ̀gàdúgù yóò bá là ń sọ yóò ẹ̀sìn gbọ́ mi ẹ bá ń fi nǹkan ránṣẹ́ láti ilé ẹ bá ń fi nǹkan ránṣẹ́ àwọn ẹgbẹ́ mi ti ń là bàbá ìyá bò láti máa lò ó ẹ bá ń sọ sórí WhatsApp olómi gbóná olómi tútù ọmọ ìyá mi ìparun ni o àwọn olóògùn gan síbí wọn náà rí wọn máa ń ṣe rí àbúrò jálàbí ẹlẹ́bọ obìnrin báyẹ̀ ṣe rí kí ló padà gbẹ̀yìn ayé ẹ̀ àbí ò rí ayé àwọn ológun ní máa ń pààyàn run ni o ogun oríṣi méjì náà ló wà sirul aqd èyí tí wọ́n fi ń dè èèyàn wọ́n bá ti mú nǹkan yẹ wọ́n máa dè wọ́n máa wùdè wọ́n máa wé lówùú wọ́n lọ lè rí mọ́nú sàárè òkú àbí kán lè rí mọ́nú omi àbí gbálùwẹ̀ àbí kán rú mọ́ bí wọ́n bá ti ń dáná lójú àrò wọ́n máa fi sàṣì ẹni tí wọ́n fẹ́ sàṣì sírù àṣàṣì ni ayélujára kan máa ṣàṣe àbí kó wọ́n máa ṣàṣeyàn ìyá tí ń ṣe ògùn tajà yẹn ń ṣàṣe àwọn kọ́sítọ́mà ni àjànú lọ́rọ́ sí wọn ó ní ká máa kọjá àwọn wèrèwèrè wọ́n lè kó nígbà wọ́n mọ̀ pé wọ́n ti di kèfèrí wọ́n lè wá bẹ̀ ká máa mú àwọn èèyàn wá ká máa wá rajà wèrèwèrè àmọ́ tó bá padà dọ́wọ́ alẹ́ ikùn rẹ̀ padà wó wọ́n máa gbé ọ lọ sípítù káàkiri gbogbo owó tó pa lọ́padà ná ó tún jẹ gbèsè ó tún ṣe kíni ó tún jẹ gbèsè. Ọlọ́run bá ní wa min sharri naffathati fil uqad Ọlọ́run bá ní ìrìn ànábì má dákẹ́ máa ṣàdúrà pé kí n sọ níbi aburú àwọn tí wọ́n máa ń fi atẹ́gùn sí nǹkan tí wọ́n dè ní tí wọ́n dè yẹn oògùn ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa wé ma bàbá tẹ́lá fà kan tí ń wé gangan wájú ilé wọ́n kírun lẹ́yìn ẹ o torí òun náà nírun lẹ́yìn ìgbà tó ti sọ fún tó lóun ò ní filẹ̀ a kì í pè yẹn kèfèrí láì tí sọ fún àlọ́wọ́ kọ́ọ̀dì yìí wọ́n fi ń dèèyàn wọ́n fi ń yàyàn wèrè wọ́n fi ń pààyàn lábẹ́ wọ́n fi ń dáyàn lérírún wọ́n fi ń sọ̀yàn dídè dẹ̀rìn wọ́n fi ń fàárẹ̀ ṣèyàn táwọn àlìyàn yóò jòkó sí ẹgbẹ́ kan nínú ara rẹ̀ wọ́n sì tẹ́sítì wọn láwọn òbí ti ń ṣe gbogbo ògùn ni wọ́n lògùn ní ṣe kí ni àjànú ò ní lọ yóò máa gbá ògùn dànù ni gbé ògùn kẹ̀ àwa ti débi o wọ́n ti rán wa sí orí fífọ́ odidi ọdún kan ọdún méjì tètè múra sí rẹ̀ ṣàdúrà o ó lè já àṣàṣe o àṣàṣe wà àní ṣe àṣì ní gbà pé àṣì ní fi wálẹ̀ kó mú wa ọlọ́run láàánábí ọlọ́run ní máa wí fálákì o àti nas kásàṣẹ́ wọn bá mú ọ sírù ẹlẹ́ẹ̀kejì òní sírù takayil òun lèyí tí wọ́n dán òun ní ìṣújú èyí tí wọ́n dánwò lásìkò ànábì Musa àti Firaun tí Fáráò náà ní káwọn ọjọ́ rẹ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n da okùn àti ọ̀pá sílẹ̀ yukayyalu ilayhi min sayrihim annaha tas'a ọlọ́wọ́n bá nígbà wọ́n ju ọ̀pá àti okùn lẹ̀ ní wọ́n ń lọ bí ejò kì í rẹ̀ ṣe jò ọ̀tọ̀ ní tọ́wà ńlẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n rí saharu ayunan nas washtarhabuhum wa ja'u bi si'rin azim ọlọ́wọ́n bá ní wọ́n fi kan dáyà já yí ni okùn lọ́wà ńlẹ̀ okùn ló ṣe kí ni jama okùn lọ́wà ńlẹ̀ àti ọ̀pá àwọn ejò làwọn ń rí ẹ̀rù bá Nábì Musa gan ọ̀nà ya Musa la takhaf ọlọ́wọ́n bá ní má bẹ̀rù Musa sírù ni àwọn àlùjànnú ni wọ́n fi nǹkan bòyín lójú o bójúbójú yìí oògùn kan lòun náà ní wọ́n pè ní sírù takhyil ẹ má jábá wọn ṣe o òun ni wọ́n máa wọ́n sọ́jà ọjà 10,000 ẹ máa wò ó bí ọjà 20,000 òun ni wọ́n máa fi fọ mọ́tò fi bàbá kan gbé kíní kan fún wọn ní káwọn wọn sí mọ́tò tí ó ju mílíọ̀nù méjì lọ oyé wọ́n máa gbé mílíọ̀nù mẹ́fà fún ọ wọ́n máa gbé ní mílíọ̀nù mẹ́fà ọ wà padà wá ná sí mílíọ̀nù mẹ́rin ọ wà pọ̀ ra mọ́tò ó dìgbà tó bá délé kójú ro tó ṣe kíní kójú ro tó ká tó bá ti dé àlùjànnú yẹn ti padà ń tiẹ̀ ó sì wá rí pé àìdàkúra ló ṣe kíní ó náà lọ rà gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sọ yẹ kí wọ́n jèrè mọ́tò mílíọ̀nù méjì ó sì gba mílíọ̀nù mẹ́rin lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run wà láyé fèlè sáhírù àìsàn àtà ọlọ́run kò síbi tí wọ́n máa wà láyé ọlọ́run ni wọn ò ní jèrè ń bẹ̀ wọ́n padà parun ni ẹni tí ń fògùn gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa parun ó di mélòó jama ó di méjì náà ẹlẹ́ẹ̀kẹta wa qatilu nafsi allati harrama Allahu illa bilhaq kéèyàn máa gbẹ̀mí ọlọ́run mọ́jú ń pa àyàn láyé tí mo wá o
ọlọ́mọdé wọn náà pààyàn o wọ́n jà ṣe mistake pààyàn wọ́n jà máa pààyàn ṣe rí gbogbo ẹni tó bá ti máa pààyàn ẹni tó pààyàn kò lẹ́tọ̀ọ́ sí ká pa á ìparun ti dé báyàn ìwọ́n ló tún sẹ̀mí tọrọ rùn mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ayákẹ́lá yẹn ẹ̀mí wọn kò kí balẹ̀ àyà wọn mọ̀ já yọ mọ̀ rántí ìgbà tó ń du arákùnrin yẹn tó ń du mọ́lẹ̀ yọ mọ̀ rántí ìgbà tó ń yín ban yọ mọ̀ rántí ìgbà tó ń lọ lọ́rùn tó ń yín lọ́rùn gbogbo àwọn tí wọ́n máa ń pààyàn èyí gbà wọ́n ti sọ wàhálà sínú ayé nìkan ayé tiwọn náà ò ní ṣe kíni kò ní balance mọ́ ìparun ni kéèyàn máa fi apààyàn ṣiṣẹ́ àwọn kan bẹ tí wọ́n ń bẹnu ayé wọn ní ayákẹ́lẹ́ làwọn ń ṣe gbogbo ẹni tí wọ́n bá fẹ́ pààyàn ẹ bá mú fọ́tò rẹ̀ a lè bá yín bá wí a lè bá yín gbẹ̀mí ẹ̀ àwọn olóṣèlú ń ṣe tí wọ́n ń para wọn nítorí òṣèlú àwọn àfáà olóṣèlú tí wọ́n ti ṣòṣèlú tipẹ́tipẹ́ àwọn ni ẹ má dé bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n máa ń pààyàn bẹ́ẹ̀ ni o ọba ti fẹ́ kú máa lọ lè ṣe politics wọ́n padà pa ọ́ torí àwọn ibi owó bá wà làwọn ń lọ gbogbo ẹni tí ń pààyàn tí ń fi sógun owó òun náà ń pààyàn ni ẹni tí ń ṣẹ́yún òun náà ń pààyàn ni ọlọ́run ọba Allah ní wa man yaqtul mu'mina muta'ammida wa man yaqtul mu'mina muta'ammida ọlọ́run ọba ní gbogbo ẹni tí ó bá pààyàn tó máa pààyàn fajaza'uhu jahannam ọlọ́run ọba ní ẹ̀san rẹ̀ náà ní kó wọná jahannama ó di mẹ́ni. khalidan fiha ọyọ́ wa pẹ́ ń bẹ̀. khalidan fiha bẹ̀yẹn kì í ṣe gbére àmọ́ yóò pẹ́ dàsùkú tó bá wọ ọlọ́run yóò pẹ́ ń bẹ̀ kò ní tètè jáde wa ghadiba Allahu alayhi ẹlẹ́kẹta ọlọ́run ọba aláàtì bínú sí kó tó kù láyé wa la'anahu ọlọ́run ti gbé jìnnà sí kẹrẹ̀ ó di mẹ́rin wa a'adda lahu adhaban azima ọlọ́run ni mo ti wá fi ìyà tó tóbi ilẹ̀ tí ó jẹ tó bá ti inú náà ìyà tó tóbi Jahannama ní ọwọ́ ọlọ́run ó bínú sí láyé ó bínú sí lọ́run ọlọ́run ó gbé jìnnà sí kẹ́ ọlọ́run lóhun ti wá fi ìyà tó tóbi ilẹ̀ fún Suratu Nisa aya 93 nígbà anábì ní illa bil haqq anábì ní ẹni tó bá pa àyàn òun náà ó máa parun ó bá ti pa àyàn ó bá pọkọ rẹ̀ òun náà máa parun ó ní sẹ̀mí tó dáa ogún tó fẹ́ jẹ yẹn yóò dàrú mọ́ lọ́wọ́ tó bá ìpàyàwó rẹ̀ nítorí ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní fowó yẹn ṣe nǹkan rí gbogbo yẹn bá ti gbẹ̀mí níbo ti gbẹ̀mí ẹnìkan ìwọ náà ní balance máa tó fi jáde láyé ọlọ́run máa kí àwọn wàhálà oríṣiríṣi ọ̀gá sọ́jà kan ó sì máa pa ọmọléèwé kan ó yìnbọn ìlú tí wọ́n gbé lọ ló ti pa ọmọ yẹn ó ti wá dàgbà ó ti darúgbó ó wá pẹ́ kó tó bímọ ọmọ yẹn ọ̀kan náà ló wá bí ìlú tí ó jẹ́ ìlú tiẹ̀ ó ti rìtáyà ó wá dúró ọ̀ràn mọ́ ń sẹ́ ó ní kọ́ ọmọ òun kó lè bá àwọn ra nǹkan wá ní òdìkejì lójú ọ̀nà àwọn sọ́jà kan àwọn náà ń bọ̀ wọ́n wá àwọn èèyàn wọ́n fẹ́ ta àwọn ẹnìkan bá wọ́n ti tọ́ ọmọ rẹ̀ ń banu bí sí ń wọ̀ kan tí wọ́n fi tọ́ ọmọ rẹ̀ ń bani lọ́mọ rẹ̀ bá ṣubú yakata làwọn yẹn bá ní ha ọmọ sọ́jà ha ọmọ ọ̀kan tó bí náà nìyẹn bàbá yẹn ti rìtáyà ó ti darúgbó wọ́n wá sọ fáwọn èèyàn ó ní ẹ̀san wà o ó ní ẹ̀san wà o àwọn yẹn wá ń pè àkíní ń sọ ìyàbẹ̀rẹ̀ rẹ̀ dàrú ni ó ní kẹ́kọ̀ọ́ ṣeun ó ní ọlọ́run bẹ o ẹ̀san sì ń bẹ ó ní ọlọ́run bẹ ẹ̀san sì ń ṣe kíní ẹ̀san sì ń bẹ wọ́n ní kíni mọ̀tòmọ́ tó ń wí ọlọ́run rántí nílùú kan tí wọ́n gbé wọn lọ ọmọ iléèwé kò ju èjì ọmọ òun náà ni òun gbẹ̀mí ẹ̀ ọlọ́run ọba aláàánú wa gba tiẹ̀ náà ìparun ní ìjàmá ọlọ́run kọ́ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa o ànábì wa ní lábẹ́lì hákì ànábì láàfà àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀pá nìkan lẹ́lẹ́ pa àwọn nǹkan bẹ tá a gbọ́dọ̀ pa tá a bá tún pa wọn àtúngbà ládàá alákọ̀ọ́kọ́ walakum fil qisas haya gbogbo ẹni tó bá ti pa àyàn ẹ pa òun náà pípa tiẹ̀ tẹ́ ẹ pa kì í ṣẹ̀ṣẹ̀ àmọ́ ìjọba ni ó ṣe kíní ìjọba ló máa pa o
ẹnìkan pa ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ wá da petrol lé lérí àìsẹ̀ wọn o ẹ fà á lọ́dọ̀ ìjọba ni ìjọba ni wọ́n wádìí pé sóun lọ́pàá tó ọyẹ yẹgi fóun náà illa bil haqqi nù illa bil haqqi mi ní zani muhsan ẹni tó ti márì àbẹ́ni tó ti márì rí ó ti fẹ́yàwó rí àbó níyàwó lábẹ́ ọ wá lọ lè ṣe sìnà wọn wá ká mọ́ bẹ́ẹ̀ èèyàn mẹ́rin rí nígbà tí ń ṣe lọ́wọ́ àbọ̀ sọ pé òun ṣe sìnà wọ́n rí mọ́lẹ̀ wọn lẹ́kọ̀ọ́ fún wọn pa òkò yẹn ò ní tóbi púpọ̀ oye torí a fẹ́ kó ní fílìn bó ṣe gbádùn yàwó yẹn náà kó ní fílìn nira yẹn tẹ́ bá ti jòkó tó tóbi yóò tètè kú sì ní ju òkò tíntìntín máa kọ́ mọ̀ bá rí nira kó tó kú torí òkò tíntìntín kò ní pa á bọ̀rọ̀. yóò wà láàrin méjì ìdájọ́ fún ẹni tó bá ṣe ṣìnà tó ti níyàwó lé nìyẹn nínú ṣẹ̀ríà Islam ìtànṣe ó wà ní àdìsí bẹ́ẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ fún èèyàn bíi méjì mẹ́ta lásìkò rẹ̀ tí wọ́n bá ànábì pé àwọn ṣe ṣìnà ànábì ní ó ṣe tọ̀ ẹlẹ́lẹ́ lóko. ẹlẹ́ẹ̀kẹta tá a tún lépa kọ́tù tọ́ríkì òun náà lẹni tí ń dáná gbogbo àwọn tí wọ́n ń gbé àwọn èèyàn lójú ọ̀nà yẹn tí wọ́n ń béèrè mílíọ̀nù yẹn tí ọwọ́ ìjọba bá ti bà wọ́n kí ìjọba waste wọn ni ọ̀la àwọn tó máa fi wọ́n sẹ́wọ̀n mọ́ ìwọ̀n báwo wọ́n jiyàn pa wọ́n ń gbé àwọn èèyàn wọn tó ń bàlújẹ́ tí wọ́n ń dáná àmọ́ ẹni yóò ṣe kankan nínú gbogbo ilé ìta kálẹ̀ yìí ẹ wá gbẹ̀mí ẹ̀ ẹni tó gbẹ̀mí rẹ̀ ayé ẹ̀ ti ta o ọlọ́mọdé mi yàn bọ́ lọ́wọ́ wa o mọ̀jẹ̀ ọjà àmọ́ sí mọ̀sí jẹ́ mistake ṣé wọ́n jẹ́ mistake gan wàhálà ńlá ni ó ṣe mistake gan ọ̀sánwó ọ̀sán díyà báwọn fámìlì ẹ̀ díyà ní sìn 100 rànkúnmí kọ̀ọ̀kan sìn bóyá wọ́n tà ní bóyá 1.5 ọ̀yá àbí ó ṣe àrò 1 million ní nọ́ọ̀tì àwa rìn rànkúnmí 1 million 1 million lọ́nà 100 100 million naira tó bá ṣe mistake pààyàn owó tó fún àwọn fámìlì ẹ̀ nìyẹn pé ká má bínú láwọn ìlú tán ti ń lo ṣẹ̀ríà Islam tí mọ́tò bá ń bọ̀ mọ́tò ní máa ń dúró fèèyàn kì í ṣèyàn ní máa ń dúró tún mọ́tò ní ó dúró torí kò fẹ́ dáràn bọ́ mọ́mọ́ pa wọ́n pa padà tó bá ṣe mistake pa owó tí yóò san tí èlọ́dún mẹ́wàá kò ní pé yóò sì máa ṣiṣẹ́ àṣekára ní ojúmọ́ ayé ti bá nìyẹn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo àwọn agbéyàn pa ẹni kí wọ́n máa retí wàhálà o ọlọ́mọdé wa wà nínú wọn ẹlẹ́ẹ̀kẹrin alimọ́líkù rọ́bẹ̀ akílò rìbá òun náà ní kéèyàn máa jẹ owó èlé ẹ̀mẹ́ni tí ń jẹ owó èlé òun ni bàbá tí ń yáyàn lówó yóò yáyàn ní 10,000 yóò fi gba 12,000 méjì tó lé yẹn ni wọ́n ń pè ní owó èlé akílò rìbá ó ti jẹ owó èlé nìyẹn báńkì ó yá yín ní 1 million sẹ́fà yóò fi gba 1.1 100 sẹ́fà ó lé 100 sẹ́fà tó lé yẹn òun náà ni èlé tó gbà ànábì ní gbogbo ẹni tí ń bá ń gbowó yẹn lọ́wọ́ tálíkà ànábì ní tiẹ̀ ti ta gbogbo ẹ̀yin bàbá tẹ̀yin gbowó èlé lọ́wọ́ yẹn ẹni tí ń ya ńkọ́ àdìsí ti sọ fún wa pé òun náà ti wà ńbẹ̀ torí tẹ́ni tí ń ya ò bá ya ẹni tí ń fún yẹn ò ní ṣe kíni kò ní lẹ́ni kankan fún ẹ má jẹ́ agbowó èlé o ẹ má jẹ́ agbà lọ́wọ́ àwọn èèyàn ẹ má sì jáwọ́ náà ká lọ lè yáwó èlé yìí máa ń pa àyàn run ni ọlọ́ni ya ayọ̀ lẹ́dínà ámánù ọlọ́ba ni mo pè yín olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ́ha ẹ bẹ̀rù Allah wadharu ma baqiya mina rìbá ẹ bẹ̀rù Allah ẹ fowó rìbá ẹ filẹ̀ o ẹ ti yá àwọn èèyàn lówó síta èlé ní ọlọ́ni ẹ filẹ̀ o ẹ má gbélé yẹn mọ́ o dédé owó yìí nìkan ní kẹgbà tó ní tálíkà ní yáwó ẹni tí ò ní òun ní máa lè báyìí pé ẹ yá mi ẹ má dìkún wàhálà rẹ̀ ẹ má fara ní in kuntum mu'minin tẹ́bá jẹ́ olùgbàgbọ́ òdodo fa in lam taf'alu tẹ́bá lẹ̀ ní gbọ́ pé ẹ máa gbowó èlé náà ni fa adhanu bi harbin minallahi wa rasuli ẹ máa palẹ̀ mọ́ ogun lọ́dọ̀ Ọlọ́run ànábì náà sì bá yín jagun nígbà tó wà láyé àmọ́ èmi Ọlọ́run ó jà yín lógun Suratul Baqara aya 278 279 ẹni tó lọ́wọ́ bá aláàbá máa jagun sọ́lọ́run ní parun ẹ̀wọ̀n lágbẹ́jà wọn lọ́lọ́run bá jagun lọ́wọ́ sí wọ́n sàdúrà rẹ̀ ọgbà wọ́n bá kó nǹkan jọ sí olójútùú tó bá ń tajà sí ó jèrè ẹni tọ́lọ́run bá jagun má pé ìlú táwa káyà sí ìlú Saudi sí ìlú Sharia bọ́ bá yáwó èlé ọ̀parun ọjà tó bá
fi owó èlé rà ọjà náà parun. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn owó èlé àwọn ìjọba wa tí wọ́n máa ń yá àti Nàìjíríà ìmọ̀ bẹ́yìn náà ń yá ń bí. ẹ wo àwọn owó èlé tá a máa ń yá yẹn tá a bá yá owó èlé yẹn tán oye ṣé ìdẹ̀kùn ní máa ń dé ni àbí ìnira. tá a bá yá owó èlé tán ni wọ́n ní wọ́n sì yáwó ṣé ayé máa ń dá sí ni àbí máa ń burú sí. nǹkan máa ń bàjẹ́ sí ni. òtítọ́ kọ́ lọ́wọ́ ọba báńkì wọn ti ń yáyàn àwọn ìbò náà ń yáyàn kí ló wá kọ́ lọ́hùn gbogbo ẹni tó bá ń yáyàn ní owó èlé ọlọ́run ló wọ́n bá jagun ìwọ́tọ̀ lọ lè yá náà ọlọ́run bá jagun torí pé tá a bá ti yáwó èlé mọ́ ká máa sàánú lọ́mọ àkù a máa yára lówó á dẹ̀ máa gba dèdè owó tá a yára wa á sì máa gba ládá ọlọ́run ó sì máa bùkún wọn náà yóò máa bùkún ẹni tó yá. bọ́lá ṣe fẹ́ kí orí ilé orí ni ẹ àmọ́ tẹ̀ bá ti ń gbèlé ẹ máa kọ́ àwọn ẹ̀dá ọlọ́run sí nira ọlọ́run bá aláàfin ní ẹni bá ti kó ẹ̀dá àwọn sí nira òun sì já lógun òun náà wà ní àwọn mọ̀lẹ́káàt. ẹlẹ́ẹ̀karùn-ún akilu mali aliyatim ká máa jẹ owó ọmọ òrukàn ká máa jẹ dúkìá ọmọ òrukàn mọ́lẹ̀ bàbá yín kú ìwọ làgbà ó sì jẹ gbogbo owó mọ́lẹ̀ ìwọ lẹ̀gbọ́n ó jẹ gbogbo owó mọ́lẹ̀ ìwọ làbúrò bàbá tó kú owó ọmọ ẹ̀gbọ́n ẹ ó jẹ mọ́lẹ̀ ìwọ níyàwó gbogbo owó àwọn àbúrò ẹ ó jẹ gbogbo owó àwọn ọmọ ẹ àwọn ọmọ ìyàwó ẹ àwọn ọmọ ìyálé ẹ ó jẹ mọ́lẹ̀ ó gbẹ́sẹ̀ lógún ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá gbẹ́sẹ̀ lé ogún tí ò fáwọn ọmọ òrukàn lógún wọn ọlọ́wọ́n bá ní tiẹ̀ ti ta ó ti lọ lè invite wàhálà sínú ayé ẹ̀ ọmọ òrukàn òun náà ni ẹni tí bàbá rẹ̀ ti kú ọmọ òrukàn òun náà lẹni tí bàbá rẹ̀ kú tó sì jọ ọmọ kékeré tí ò ti bàlágà tó bá ti bàlágà ó ti kú ọlọmọ òrukàn òun ló ní property yẹn o oye property yẹn òun ló ní tí wọ́n bá dá owó ọmọ òrukàn síyàn lọ́wọ́ téèyàn bá ti ná oye ayé ẹ̀ ti parun bẹ́ẹ̀ bá dá foundation lẹ̀ tó lòun gbọ́ owó àwọn ọmọ òrukàn òun ni láti mọ́sálásí àbọ̀gbé agolo dání ọkọ̀ ọ́fàǹsì òun lọ sí gbogbo bus stop òun lọ lè gbowó tí ń sọ fáwọn èèyàn yìí pé ọ́fà làwọn ń tọ́jú ń kọ lẹ́tà sáwọn èèyàn àwọn èèyàn kó nǹkan ọ́fà wá fún ọwọ́ ń jẹ́ ayé ẹ̀ ti ta bàbá rẹ̀ ò sí láyé mọ́ òun tún ṣàbòsí fún ọmọ pẹ́ni tí bàbá rẹ̀ ò sí láyé mọ́ inú ìyọnu lọ́wà ìwọ tó wá ń kó yọnu bá ọlọ́wọ́ bá ní innal ladhina ya'kuluna amwalal yatama dhulma ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn ọgbẹ́sẹ̀ lé ilẹ̀ lọ́yà oye ẹnjìníà pa àwọn ọmọ bíi tí bàbá olówó ra lẹ̀ sí bàbá olówó kú oye wọ́n sì lọ lè ta àwọn èèyàn máa ń gbé mọ́tò àwọn èèyàn máa lọ lè ta mọ́tò àwọn máa lè talẹ̀ àwọn ọmọdé wọn máa sọ́fà wọn máa dààmú ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n máa ń jẹ dúkìá ọmọ òrukàn nítàbòsí innama yakuluna fi butunihim nara ọlọ́wọ́n bá ní wọ́n ń jẹ iná ọlọ́wọ́n bá ní iná ni wọ́n ń jẹ síkùn wa sayaslawna sa'ira ọlọ́wọ́n bá ní wọ́n sì padà wá wọ náà iná ni wọ́n ń jẹ síkùn láyé wọ́n padà wá wọ náà sa'iri lọ́run Suratu Nisa Quran 4 verse 10 ọlọ́wọ́n bá ní wọ́n ń jẹ iná síkùn ẹ̀dá kan téèyàn bá mu ásìdì jàmá wọn lágbájá ọyá acid ni ọyá gbé mu omi bátìrì ọyá gbé mu ṣe yọ balance ṣe ayé rẹ ti parun ìparun ti dé bá kò wá tó kéèyàn ṣe kíni kéèyàn jẹ owó ọmọ òrukàn sínú ọ̀rọ̀ mọ́tò ọjẹ́ náà ni òfin raṣọ ọjẹ́ náà ni òfin tọ́jú àwọn ọmọ rẹ oúnjẹ náà ni òfin ránjẹ náà oúnjẹ náà ni ọlọ́mọba aláàkọ́lá wa o kọ́mọ́ fi wá sínú àwọn tí yóò máa náwó ọmọ òrukàn ẹlẹ́ẹ̀kẹfà àtàwálì yawma zahaf òun náà ni kéèyàn sá ní ọjọ́ ogun ẹ̀sìn ọlọ́run wọ́n láwọn kèfèrí dé wọ́n fẹ́ pa wá wọ́n fẹ́ pa Islam wọ́n fẹ́ lé wa kó ńlú wọ́n fẹ́ gba mọ́sálásí wọ́n ní jihadi yá labádìde bá a ṣe dójú ogun lẹ́nìkan bá sá bó ṣe sá yẹn ó ti parun lọ́dọ̀ ọlọ́run torí òun náà fẹ́ kí àlèwọ́n mọ̀ parun òun sá eléyìí náà tó sá tọ̀hún náà tó sá ṣe wọ́n pa Islam àbí wọn nípa Islam wọ́n pa mọ́lẹ̀ Islam àbí wọn nípa wọ́n pa nẹ́bí àbí wọn nípa nẹ́bí wọ́n pa ìmáàmù àbí wọn nípa ìmáàmù olórí gbogbo mùsùlùmí wọ́n mú àbí wọn nímú wọ́n kàn ká Islam jihadi ni o kìí ṣe à ń ja jàgídíjàgan o jihadi tó ní adarí olórí ẹ̀sìn tí ń darí ẹ̀ tá tẹ̀lé
tí wọ́n bá ní àwọn fẹ́ paná Islam tí jihad bá ṣẹlẹ̀ ẹni bá sákò lógun ẹ̀sìn ó ti wà nínú àwọn tó parun torí òun náà fẹ́ kálí ó mọ̀ parun ó dóni ó ti gbà pé jihad ló wà bàbá kú sẹ́nu jihad ọ̀nà àlìjánnà ni tọ́ba dẹ̀ wálé ó lọ lè bá ọmọ rẹ̀ ó gbà ládàá ẹni bá ti ń lọ jihad àníyàn méjì náà ni immal baqa wa immal fana inú ká máa bẹ pẹ̀lú iyì ipe àdínwọ́n gba ìsìn wa àdínwọ́n wó mọ́sálásí wa àdínwọ́n pa wá ọmọ ayé máa gbé gbèsè ayé yìí ẹ di ọ̀gá torí ẹ ti jẹ gaba àbí kẹsì máa lọ ní àlìjánnà kẹmọ lè sinmi bẹ ọlọ́run bá ní wa ma yuwallihim yawma idhin dubura gbogbo ẹni tó bá ilé kẹyìn síbi tó kọjú sí tẹ́lẹ̀ lójú ogun ẹ̀sìn ọ̀sálọ ńsálọ ọlọ́run bá ní wàhálà ti bá ìbínú ọlọ́run bá ń bẹ fún yóò sì wọ jahannama ọlọ́run bá ní illa mutaharrifan liqital àfẹni tó bá sá tó pé bó ṣe sá yẹn insahaba kaida ọ̀sán ọ̀fẹ́ fi dé tèmi akàn wá àti láàrin wa ẹgbẹ́ bí lọ́wọ́ tẹ́lẹ̀ àti bó ṣe sá yẹn táwọn ní lẹ́fọ́jà àti sá ọlọ́run gba ìgbẹ́ mi ni labari ti tún jà lọ́kàn ọlọ́run bá ní eléyìí ọ̀sá o ó kú láàyè kan bọ́ sí àyè kan ọ̀sá kú láàyè kan bọ́ sí àyè kan ni illa mutaharrifan liqital ó lo ìtẹ́ ogun ni ọlọ́run ní aw mutahayyizan ila fi'atin àbí ẹni tó jẹ́ pé àrímọ́ láàrin wa àṣẹ ọlọ́lẹ̀ bá àwọn nǹkan tí wọ́n ń bọ̀ tá a pè wípé àtó nǹkan o ẹ má bọ̀ o wọ́n ti fẹ́ jù wá lọ ọwọ́ wọn ti ń dùn wá o àwọn yẹn tí wọ́n ń bọ̀ ẹni tí ó kù láàrin wa wá lọ́lẹ̀ bá wọn wọ́n wá jọ wọlé padà kìí ṣe kọ́ sákò ní kìí ṣe kọ́ sákò lójú ogun ọlọ́run bá ní àfàwọn yẹn ọlọ́run bá ní gbogbo ẹni wá lọ́lẹ̀ sákò lójú ogun faqad ba'a bi ghadabin minallah ìbínú ọlọ́run ti sọ̀lẹ̀ lérí wa ma'wahu jahannam yóò sì wọ jahannama wa bi'sal masir ibi tó sì fẹ́ padà sí yẹn ó burú jáì Islam nígbà tó bá kún torí Islam kí ló wá ń ṣe láyé ọmọ pé Islam lọ́lọ́run fi ń ṣàánú gbogbo ayé ni àwọn tó bá fẹ́ paná Islam yẹn ànígbà kan paná Islam tó máa ń sọ̀rọ̀ àwọn máa sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ àwọn máa sọ̀rọ̀ tó máa sì yọ nǹkan jà wá ní òdìdè Suratu Al-Anfal aya 16 lọ́wọ́ ẹlẹ́ẹ̀keje dáàbì parí ẹ̀ òun náà ni qadhful muhsanati al-mu'minati al-ghafilat òun ni ká máa lẹ́kọ́ sinamá àwọn obìnrin tí wọ́n máa ra dúró al-muhsanat al-mu'minat wọ́n jẹ́ onígbàgbọ́ tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́n gan al-ghafilat ayé al-afifa wọ́n kì í wojú ọkùnrin dégbò tó kùnrin ó sì wọ́n lásọ̀wò wọ́n wá ń lọ ń bọ̀ arákùnrin kan òun náà ń lọ bí kan wọ́n wá pàdé ìwọ tó ń bọ̀ lọ́ọ̀kan lọ́wọ́ ni wọ́n jọ ń bọ̀ láti hòtẹ́ẹ̀lì nígbà àwọn náà wọ́n kàn dáṣọ borí ni àwọn náà ń gbéṣẹ́ wọ́n wá bi ọ́ pé àfa wọ́n wá bi ọ́ pé brọ́dà ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn sórí wọn lóòótọ́ ni àwọn olè mi parọ́ mọ́ ni o mo fẹ́ dọ̀tí ẹ̀ ni àwọn náà máa ń sọ pé àmọ́ ń ṣe ìsìná mo wá fẹ́ dọ̀tí òun náà mo fi sọ mo rí o níta níbi sọ nìyẹn sallallahu alaihi wasallam ọ̀pàrọ̀ ọmọyàwó lé ipé ó ń ṣe sìná ọ̀rẹ́ bá ń bẹ̀ ìparun ni o ayé rẹ̀ ọkàn máa bàjẹ́ àdúrà rẹ̀ ò ní gbà mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó máa dàrú bí ọkọ ìyàwó parọ́ mọ́yàwó rẹ̀ ọlọ́run dọ̀rọ̀ ẹ̀rú máa parọ́ mọ́yàwó rẹ̀ ipé mo kún bá àwọn tí wọ́n ń ṣe kí tí wọ́n ń bọ́ lásìpọ̀ wọ́n wá bí ọ́ oní òfin dáyàjá ni òfin dẹ́rùbá ni òfin dọ̀tí ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ká máa pe ọkùnrin náà lóní sìnà tí ó jẹ́ pé kò ní mọ̀ nípa ní tẹ̀sán yẹn kìí ṣe ẹ̀kan fi ń dọ̀tí ẹ̀ ni Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa yìí pé gbogbo àwọn tó bá ti parọ́ mọ́ àwọn obìnrin tá a wí yìí fajliduhum 80 jalida thumma lam ya'tu bi 4 shuhada'a wọn wá mú èèyàn mẹ́rin wá tí wọ́n rí arábìnrin yìí nígbà tí ń ṣe sìnà wọn ò mú èèyàn mẹ́rin wá tí wọ́n rí báyìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n rí báyìí wọn ò mú àwọn witness wá àwọn tí wọ́n jẹ́rìí sí ti ń sọ yẹn Ọlọ́run ní fajliduhum 80 jalida Ọlọ́run bá ní ẹnà wọn ní ẹgbàá 80 ogún mẹ́rin 100 kó tó di bọ́lọ́wọ́n bá aláwọ̀ fèrèjì ipe ọkàn parọ́ ọlọ́rọ́ mọ́yàn lẹ́sẹ̀ kọ́lọ́wọ́n tó fèrèjì káyè ló tó balance àfi tán bá mú lọ síwájú mọ́sálásí jọ jímọ̀ tán nà lẹ́gbàá 80 wọ́n fún lẹ́gbàá 80 lójú gbogbo àwọn èèyàn ní ìbínú Ọlọ́run sọ wá kákò lérí ẹ̀ yóò wá sọ ipe irọ́ lòun pamọ́ o yóò jẹ́rìí padà wọ́n fún lẹ́gbàá 80
ọlọ́run ní wala taqbalu lahu shahadatan abada gbogbo nǹkan tẹ́ ẹ bá wá ń wá wítínẹ́sì fún pé kán wá jẹ́rìí ẹ fẹ́ tajà ni ẹ fẹ́ ṣe nìkan ni ẹni kankan tí bísínẹ́sì ni ẹ má pè fún wítínẹ́sì láyé tí ì jáde láyé torí olórí burúkú ni ọlọ́run ní wa ulaika humul fasiqun ọlọ́run ní oníbàjẹ́ ni Suratun Nur aya ẹlẹ́kẹrin lọ́wọ́ ọlọ́run ṣépèlé nínú aya mi ó ní innal ladhina yarimuna al-muhsanati al-ghafilati al-mu'minati ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ rọ́ mọ́ àwọn obìnrin tí wọ́n dúró déédéé tí wọ́n mọ́ra dúró lu'inu fi dunya ọlọ́run ọba ní àwọn ọlọ́run máa ṣépèlé wọn láyé a máa ṣẹ́bilé wọn láyé a máa gbé wọn jìnnà síkẹ́ ọlọ́run láyé wal akhirah àti lọ́run wa lahum adhabun adhim tọ́ba wa dijọ́ al-qiyamah wọn wá jìyà tó tóbi jùlọ Suratun Nur aya 23 hadhihi ya as-sab'u al-mubiqat méjèèjì tá a kà yìí òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń pa nírun alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn máa ṣẹbọ kéèyàn máa rúbọ ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn máa ṣoògùn tajà kéèyàn máa ṣoògùn sọ kéèyàn máa ṣoògùn owó kéèyàn máa ṣoògùn káyọ́ máa mú mi kéèyàn máa dáfá kọ́ máa tẹ̀fá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn máa pa ẹ̀mí tí ó ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn máa gba owó èlé àbí kéèyàn máa yá owó èlé ẹlẹ́ẹ̀karùn òun ni kéèyàn máa jẹ dúkìá ọmọ òrukàn ẹlẹ́ẹ̀kẹfà ni kéèyàn máa sálógun ẹ̀sìn ẹlẹ́ẹ̀keje òun náà ni kéèyàn máa lẹ̀kọ̀ọ́rọ́ mọ́ obìnrin ipe obìnrin olùgbàgbọ́ òdodo ipe ó ṣe sìnà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọ̀ràn méjèèjì yìí ọlọ́mọdé adá kan bẹ̀ gbogbo àwọn ọ̀ràn míì náà tún wá o la fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa yìí pé kìí ṣe méje yìí nìkan ní máa ń pa àyàn run ní máa ń pa ayé yàn ní máa ń sọ̀yàn sínú parun àwọn ẹ̀ṣẹ̀ míì náà tún wà tánàbí tún dárúkọ láwọn àyè míì àmọ́ ànábì fẹ́ ká fura sí méjèèjì yìí ká má bàa parun kọ́lọ́n wọlé àánú ẹnì kọ̀ọ̀kan wa àtẹlẹ́yà àtàwọn míì náà ọlọ́mọdé àbá wọn ìfọ́ fún bẹ́ẹ̀ kọ́lọ́mọdé àbá wọn ṣe é kọ́ wọlé àánú ẹ̀ kọ́ dáàbò bò wá ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n mú wa dúró kọ́lọ́n wà lákòóso wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى